Mokiwa. Yes, a good morning to all my fans, all my friends, my father, my mothers, my brothers, sisters. I greet all of you. Mokiwa lówùúrọ̀ yìí, Mokiwa ní kíkẹ́ ọlá, Mokiwa bí Ọlọ́run sì ṣe ẹ̀dá wa. Gbọ́ mi yé. Ọlọ́run ọba aláàánú ọba tó ń ṣoore fún ni kò ní fi wá sílẹ̀ nígbà kankan. Èmi ọmọ yín náà ni Orí Adé Adébọ́lá aka Àlùkà àti gbogbo yín mọ̀. Látàná wá kó tó dé ní. Má bínú sí mi, ẹ bá mi share ètò mi. Ẹ bá mi share. Kò sí nǹkan méjì kankan tí a gbé wá tó ju tí à ń bá lọ látàná lọ. Kí Ọlọ́run ọba kí ó wà pẹ̀lú wa. Àkọ́kọ́ nínú ọ̀rọ̀ mi tí mo gbé wá láàárọ̀ yìí tó jẹ́ kó láwọn nǹkan tí à ń bá lọ, ẹ bá mi share ètò mi bẹ́ẹ̀ ṣe ń wọlé, mò ń kí yín lọ́pọ̀lọpọ̀. Wow, ọ̀rọ̀ tí mo gbé wá, ọ̀rọ̀ ìṣítí fún wa àti ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí n tó ń lọ lórílẹ̀-èdè yìí. Níbo ni orílẹ̀-èdè yìí gangan lọ? Níbo ni a dojúkọ? Níbo ni orílẹ̀-èdè yìí ń gbé wa lọ gangan? Mi ò understand why tí mo fi sọ bẹ́ẹ̀. Mi ò ní pẹ́ lórí ètò yìí, but mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká kọ́ ọgbọ́n, kí a kọ́ òye nínú àwọn nǹkan tí mo fẹ́ sọ lénìí. Mo fẹ́ ká kọ́ ọgbọ́n, ká jókòó, ká jọ rò wípé kí ni tí bọ̀bọ́ yìí fẹ́ gbélẹ̀ gangan. Òun ló fi ṣe pàtàkì kẹ́ ẹ gbé. Àkọ́kọ́ a máa yà lọ́nà oríṣi méjì. Bẹ́ẹ̀ ni nínú kíní mi ìkejì ń bíbà ẹ mo kọ blind date, mo kọ síbẹ̀. Yes, that's Afọ̀njá TV backup, Yorùbá Nation Afọ̀njá TV backup ni. Mo pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ nílé lóko lájò lẹ́yìn odi. Mo kí àmì tó darapọ̀ mọ́ wa, mo kí yín. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí bó ṣe mú oore wá, bẹ́ẹ̀ náà ló tún so ibi mọ́wọ́. Bí nígbà tí mo ń sọ ọ̀rọ̀ yìí lọ lánàá, mi sọ pé blind date àbí bí wọ́n ṣe ń fẹ́ àgbàlagbà, mi sọ pé kò dáa. Ó wà okay. Bọ̀ bí oore ṣe wà ń bẹ́ẹ̀, bẹ́ẹ̀ náà níbi ṣe wà ń bẹ́ẹ̀. Ibi tí Nàìjíríà lè dé tó lágbára dé, òun ló fa ohun tó ń ṣẹlẹ̀. Òun ló fa oríṣiríṣi nǹkan tá à ń rí. Òun ló fa oríṣiríṣi nǹkan tá à ń gbọ́. Ibi tí Nàìjíríà dojú kọlẹ̀ sí, òun la fi rí pé àwọn ọmọdé ìsìn àbí àwa àdọ́ ìsìn à lọ ń sáré fún nǹkan tí ò yẹ ká lé. Yes, nítorí owó. Ìgbà tí mo ń wo program tó ń reign lọ́wọ́lọ́wọ́ tá wà yìí, òun ni blind date, gold digger, tí wọ́n máa fẹ́ ẹgbẹ́ mọ́mì wọn online. But àwọn ọmọ mi wọn ti ju 18 years 20 years lọ ní ọmọ tí ìyá mi bí sínú. But gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ká kún. Níbi tí kinní yìí dá dé, bẹ́ẹ̀ náà ló worst dé, torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn níbi tí wọ́n bá ti ń dákọ pé díẹ̀ ń bẹ́ẹ̀ live plate ẹ, wàhálà plate mi, ìgbà wo ẹni tó bá agree ẹsẹ̀kẹsẹ̀ ó máa fún lówó tó tọ́.
so many issue tún padà tún ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ relationship mi tẹ́lómi ń wọ̀ nínú ẹ̀, bí ìjà, bí oríṣiríṣi ń ṣẹlẹ̀, bí ẹni tó fẹ́ rán lọ́dọ̀ òyìnbó tó ti wà lọ́dọ̀ ẹ̀ tó ya passport ẹ̀. Ṣé ti ẹni tí ó mọ̀ pọ́ ọmọ bíbí inú òun gangan òun lòun fẹ́? Ẹ gbọ́ ọ̀rọ̀ mi dáadáa o, torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀. Òun mo sọ pé bí oore ṣe wà ń bẹ níbi ṣe wà ń bẹ, ẹ̀yin yẹn nídìí àti share program yìí, torí bí orílẹ̀-èdè yìí ṣe ń lọ ó lágbára, ó dẹ̀ kẹnu dáadáa. Àìmọye nǹkan tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ lórí ẹ̀ tó jẹ́ pé ó yẹ ká fi yé yín. Why tó jẹ́ pé àwa ń jáde lénìí bó yẹ jẹ́ pé secret lẹ́sìn tẹ́lẹ̀. Mo máa sọ ìdí tó fa àwọn nǹkan yìí fún yín. Àwọn obìnrin kan wà tó jẹ́ pé wọ́n lè gbọ́ sọ́kọ lẹ́nu. Ẹlòmíì ilé ọlá ló bà á jẹ́ látọwọ́ àwọn òbí ẹ̀ tó fi di pé ó dálé mọ́sú. Ẹ gbọ́ mi yé, ẹlòmíì nínú àwọn woman steri iṣẹ́ fà á gẹ́gẹ́ bí ẹni tó ń ṣiṣẹ́ ń báǹkì tí ò ráyè ayé ọkọ ẹ̀, kò ráyè ọmọ tó bí sílẹ̀. Rí pé tó bá ń ṣiṣẹ́ báǹkì tó bá lọ létà wà ló máa fi dé, kò ní ráyè dáná fọ́kọ, kò ní ráyè tọ́jú ọmọ, bí dékìá ló máa lọ fọmọ sí. Òun ló fi máa ń fa ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n máa fi ẹlòmíì gan kó tó márì ó ti máa wọ 40 years. Ẹlòmíì wà ní rọkọ fẹ́ mọ́ torí pé kò ní time, iṣẹ́ ní time ẹ̀. Bọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀ náà àfọwọ́fà wa náà máa ń kún, àti pé àwa òbí a tún máa ń ṣe àfọwọ́fà tó fi di ọ̀rọ̀ blind date tí wọ́n ń ṣe nísìn. Ìgbéraga fún obìnrin láti jẹ́ kókó fọkùnrin sákọ ó ń fà á. Mi ì lè gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu ó ń fà á. Àkọ́kọ́ ọ̀rọ̀ tí màá kọ́kọ́ sọ tí màá yán lórí ẹjọ́ bá mi share tó mi. Mo sọ pé oore wà ń bẹ, bẹ́ẹ̀ náà ni mi sọ pé kí wọ́n má ṣe o, mi ì dẹ̀ wà against ẹ̀. But why? Ìjẹ́ kí lẹ mọ̀ tó wà nínú pé bá mi lá plate ẹ̀, so lè bá mi fọ kíní mi plate mi tó máa mọ́ dáadáa. Why? Ẹ gbé ọmọ tẹ́ ẹ bí, tẹ́ bá fẹ́ ràn lọ́wọ́. Mo respect woman kan, mo sọ lánàá, woman yẹn ni pé òun ò wá fún nonsense yẹn. Tí wọ́n bá máa ràn yàn lọ́wọ́ kí wọ́n ràn yàn lọ́wọ́. Ó dẹ̀ ràn ẹnìkan lọ́wọ́ tó fún númọ̀ pé kó pé òun tó bá tún nídìí owó mi ó kọ́ start fún pẹ̀lú 2 million naira. That's the good thing. Bọ̀ àwọn ìyókù wàá sì gbá ọ̀pọ̀lọpọ̀ sọ ẹlòmíì tó fẹ́ sọ́dọ̀ ọmọ ọ̀dọ̀ fọbọ́ fọnapín bá gbé pò. But people no reason why tó jẹ́ pé ẹ̀màlẹ́ fẹ́ fọ abọ́ tabẹ́ náà. Nínú àwọn ìyá yìí ẹni tó jẹ́ pé òótọ́ oore ló gbé dání tó jẹ́ pé break heart ẹ̀ ló sọ di bẹ́ẹ̀. Àgbà tí wọ́n ṣe dáadáa. Nínú àwọn míì ibi ló wà ń bẹ̀ tó jẹ́ pé nobody yín ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin guys yìí lẹ́ẹ̀mọ̀. Ẹlòmíì lè wà nínú nǹkan tó fi ṣe owó títí ẹ̀ fúnra rẹ̀ tó jẹ́ pé wọ́n lo opportunity àwọn tó dáa. Ẹ gbọ́ mi, àwọn náà fi jáde láti rí pé wọ́n máa rí destiny ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ènìyàn lò. Ẹlòmíì wà tó jẹ́ pé clean mind ló ní lórí àwọn nǹkan yìí. Clean mind ló ní láti ṣètọ́jú fún arákùnrin náà àti kó dẹ̀ máa fẹ́ òun. Why? Tó jẹ́ pé ọ̀dọ́ nísìnyí ààrẹ tá à ń sá nìyẹn nítorí pé orílẹ̀-èdè yìí fúnra rẹ̀ orílẹ̀-èdè ti mẹ́hẹ̀ nígbà tí ò sí iṣẹ́ mọ́, tí ò sí jíjẹ mímu fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àwa ọ̀dọ́ ọ̀sìn mọ́. Àti jẹ àti mu ó nira. Mo lẹ́nìkan mo ṣe wá ń reason òun àtìyàwó ẹ̀ ti sọ́fà bọ̀ lọ́jọ́ tó ti pẹ́.
ó ní tó ń tà níyàwó ẹ̀, ó kàn ṣàdédé kúrò lọ́sàn-án kan òru kan, ó kàn lọ bá ẹlòmíì, ibẹ̀ ló wà, ó dẹ̀ dà àwọn ọmọ bíi 5 lẹ́dẹ̀ ní. Ó dà ìyàwó ẹ̀ sick lórí kó fi àwọn mọ́lẹ̀ àti aya. Ó tẹ̀lé sugar mummy lọ ní Àjà. Ẹni tí mo mọ̀ dáadáa tá a jọ dúró tá a jọ ṣe rí ni mò ń sọ ọ̀rọ̀ yìí. Àti 2 years ago now kò wálé mọ́. Kò rántí àwọn ọmọ tó bímọ. Ìyàwó yìí ó àfẹ́tẹ̀ pé kò lè tajà mọ́, ó ti wá rù, ó ti gbẹ. Normally ìyàwó yìí náà ló ń pùsì ọkọ ẹ̀ ńgbà yẹn náà nígbà tí ò sí. Ó níye years tí máa yìí tó lò àti ó jẹ́ pé ìyàwó yìí tó jẹ́ pé ó lò tó fi sick. Àwọn ọ̀dọ́ ọ̀sìn yìí ẹ jẹ́ ká farabalẹ̀. A mọ̀ wípé ìjọba ó ti fa ọ̀pọ̀lọpọ̀ aburú, nǹkan bàjẹ́ ó ti sọ sáàrin wa nítorí pé wọ́n produce iṣẹ́ fún àwa ọ̀dọ́. Kàkà tó yẹ ká tún wá ká lè ga síwájú, irọ́ ni. Wọ́n rí pé àwọn ń ba ti ọ̀tá tiwa jẹ́ láì mọ̀ pé wọ́n ń ba ọ̀tá ọmọ wọn jẹ́ ni, wọ́n ń ba ayé ọmọ wọn jẹ́ ni. So many people, èmi máa rọ̀. Woman kan mo wò kan lánàá, ibẹ̀ mo sọ pé ẹ̀kọ́ pọ̀ ń bẹ. Woman yìí òun náà wá sí blind date sugar mummy level. Wọ́n bá gbé ọ̀dọ́mọkùnrin yìí wá, ọmọ 20 to 21 years, asa lọmọ 20 years. Ọmọ yìí wá, ìgbà tí wọ́n béèrè question, ìyá ẹnìkan máa gbé òun sí fídíò, wọn ò like media something. Wọ́n ní rọ, wọ́n fa ọ̀rọ̀ yìí gan. So ó padà gbà pé okay, káwọn òun ní question tóun fẹ́ bi ọmọ yìí kó sọ nípa ẹ̀ fóun kó tó di pé àwọn ọmọ máa lọ. Ọmọ yẹn ó sọ nípa ẹ̀, ó sọ pé òun ò rí ìyá òun báyìí, wọ́n gbé ìyá òun gbé òun kalẹ̀ síbì kan, orúkọ òun jẹ́ sósótì. Ìyá yẹn rí connect lẹ́sẹ̀kẹsẹ̀ toró kọrúkọ, ìyá yẹn ló kọrúkọ tí ọmọ yẹn máa jẹ́ sínú pépà nígbà tó ti gbé kalẹ̀, láì mọ̀ pé ọmọ bíbí inú ẹ̀ ló tún fẹ́ ọmọ bíbí inú ẹ̀ ló fẹ́ bá sí sugar mummy and sugar daddy tó fẹ́ kó máa gbọ́ sí ẹ wo àwọn ìyá yìí. Ẹ gbúdọ̀ ṣe ìwádìí dáadáa kó má jẹ́ pé nínú àwọn ọmọ tẹ́ ti sọnù. Ẹ gbọ́ mi, ọmọ yìí kò bìlí gbogbo nǹkan tí woman yẹn sọ pátápátá, òun náà lọmọ yẹn ti sọ sí. Tí woman yẹn sọ pé nǹkan báyìí wà níbí báyìí, igi mágò wà níbí báyìí, mẹkáníìkì ó ní bẹ́ẹ̀ ni. Ìsàlẹ̀ orúkọ yẹn òun kọ orúkọ ẹnìkan síbẹ̀, tó bá rántí ó ní bẹ́ẹ̀ ni, ó dárúkọ orúkọ, ó lóun lòun jẹ́ bẹ́ẹ̀. Ọmọ yìí bínú gan, ó fò òun lẹ̀ láti past 20 years. Ìdí tí mo sọ pé oore wà ń bẹ, ibi wà ń bẹ nìyẹn. Nínú ẹ̀yin tẹ́ ti sọ ọmọ nù náà àtàrẹ lélẹ́yìí. Ó regain, mo mọ̀ pé wọ́n yìí wà lẹ́nu issue yẹn, wọ́n ti settle ẹ̀. Bọ̀ ọpẹ́ ni fọ́lọ́run látara pé Ọlọ́run fẹ́ kó tàtàrà blind date yìí láti rí kó connect òun àtọmọ ẹ̀ papọ̀. Torí ìgbà tí woman yìí máa ṣàlàyé ara ẹ̀, ó ní wọ́n rape òun. Ó ní wọ́n ṣe kí ni o, wọ́n rape òun. Ìgbà tí wọ́n rape òun tán, ìgbà tó ń gbé oyún yìí fún oṣù 9, lòun rí pé òun ò lè tọ́jú ọmọ yẹn nígbà tí ò sí kankan, tí ò ṣẹ́bí mọ́. Lòun lọ gbé síwájú géètì ilé kan, òun forúkọ tó orúkọ ọmọ yẹn máa jẹ́ pé òun máa padà wá fún un. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀. Ọlọ́run ti wá dá woman yìí lọ́lọ́lá, olówó, ó wá ń wẹ́ni tó máa bá òun fọ plate. Ẹ̀kọ́ nìyẹn. Bẹ́ẹ̀ náà la rí míì tí àwọn ọkùnrin yìí tó jẹ́ pé wọ́n ti ràn lọ́wọ́, tó ti gba more than 20 million lọ́wọ́ woman yẹn. Ẹ gbọ́ mi yé, tó jẹ́ pé ó ti gba more than 20 million, ó ti ṣe passport fún un, ó ti get visa fún un láti travel.
arákùnrin tó fẹ́ yìí ẹ gbọ́ mi yé, ó ti ń bẹ́ lómi ta òyìnbó mi ta ní London tó ti send picture, ó ti fẹ́ travel, ó dẹ̀ ń gba woman yìí nǹkan tó bínú tí woman yìí fi ya passport yẹn nìyẹn, ó lọ arrest woman yẹn. Ìgbà tí ọ̀rọ̀ mopo tó gbé lọ tó fi handcuff sí woman yẹn lọ́wọ́ tí woman yẹn máa explain fún un, ó dùn mopo yẹn débi pé ó tú ọwọ́ ẹ̀ padà sílẹ̀. Bí ó ṣe dá bẹ́ẹ̀ náà láìda ẹ̀ wà, a dẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé wọ́n ti jà nínú déètì yìí lórí pé ó máa ní kí bẹ́ẹ̀ fọ pátá ọmọ ẹ, kí bẹ́ẹ̀ tábà fọ ọmọ ẹ, kí bẹ́ẹ̀ fọ abọ́, èmi ni màá dáná fún ẹ, màá ṣe gbá fún ẹ, wàá ní kí n fọ aṣọ. Tí wọ́n ń blast ara wọn. Gbogbo nǹkan tó ní kí n ṣe, ó sọ mí dọmọ ọ̀dọ̀, ó ṣe gbá kan. Tẹ́ bá fẹ́ date, wọn ní kẹ́ má date, kẹ́ fẹ́ra yín. Ìwọ tó ti fi ọmọdé yẹn ṣe gẹ́gẹ́ bí ọkọ tí a lè control ẹ. Má sọ ọmọ ọ̀dọ̀ nítorí pé ó kéré sí àbó olówó jùlọ, torí tó wà nínú kẹ́ ẹ lè control ẹ, òun náà lẹ fi ń ṣe kẹ́ ẹ lè sọ di igbá àwíyọ́. Torí many people ẹ̀yin sugar mummy yìí lẹ wà ní campus kan tó jẹ́ kó jẹ́ strong thing. Àfi mo bẹ̀ yín, mo rọ̀ yín, tó bá ṣe pé ẹ fẹ́ ṣoore fún àwọn arákùnrin, àwọn ọ̀dọ́mọkùnrin lóde ìsín, ẹ ṣoore fún wọn. Tó bá dé pé ẹ fẹ́ fẹ́ wọn tòótọ́ ni, láìpẹ́ ẹ fẹ́ lò wọ́n, Ọlọ́run á fún yín ṣe. Ẹ má tún di pé ẹ sọ wọ́n di igbá àwíyọ́. Ẹ má lò wọ́n ní pé use and dumb. Blind date yìí mo rí oríṣiríṣi ẹ̀kọ́ níbẹ̀, bọ̀ kí ló fa ọ̀pọ̀lọpọ̀ tí èsì orílẹ̀-èdè tá a wà yìí, orílẹ̀-èdè yìí ò dáa. Many people wọ́n suffer, many people wọ́n pariwo, àtijẹ́ àtimú ló ń sún ẹlòmíì débẹ̀. Ẹlòmíì torí pé kò ní wọn náà, ẹlòmíì àti sponsor rẹ̀ lọ sí school kò sí. Gbogbo nǹkan ti wá di nǹkan tó jẹ́ pé ó bàjẹ́. Gbogbo nǹkan ti di nǹkan tó mẹ́hẹ. Why? Orílẹ̀-èdè yìí ti wá di pé tó fi mú àwa ọ̀dọ́ di pé à ń lọ ṣe nǹkan tí ò yẹ ká ṣe. Ọ̀rọ̀ ni débi pé gbà tẹ́mi gan kọ́kọ́ wò mo ní nǹkan yìí máa dà, but why? Reason, farabalẹ̀, fojúbalẹ̀. Is either gain or lose, ó wà níbẹ̀. Àwọn ọmọ tí mo fi kalẹ̀, aya tí mo fi kalẹ̀ ńkọ́, mo wo tẹ ọ̀rẹ́ mi tí mo sọ̀rọ̀ ẹ̀ tó fa aya àtọmọ́lẹ̀ tó gbàgbé wọn láti 2 years. Wọ́n rà pa, kò mà rántí lé mọ̀. Ọmọ Ìgbò ni arákùnrin náà, but tí máa kàn jẹ́ kó máa yé wa àwa ọ̀dọ́ àtẹ̀yìn òbí tí ẹ mọ̀ pé ẹgbẹ́ ọmọ yín lẹ fẹ́fẹ́, ẹ ní àti take it easy. Mo wá fi pele ìfún gbogbo àwọn ọmọ Yorùbá gangan tá a wà into this thing, pé ká rọra ká tẹ̀ jẹ́jẹ́. Àti ríbi tí Nàìjíríà bá wa dé tó sọ wá dà, tí Nàìjíríà ti sọ wá di rédèrèdè rúdurùdu. Àti rí borílẹ̀-èdè yìí ṣe rí. Bọ̀ nínú tẹ́ ń gbé ìgbésẹ̀ yìí, bó ṣe wà dangerous sí, bẹ́ẹ̀ náà ló ṣe dùn tó. A need àti be careful lọ́pọ̀lọpọ̀. Tó bá rí sugar mummy, ìwọ náà bí láwọn question, nǹkan báyìí ló lè ṣe, nǹkan báyìí ló ní ṣe, tí ò bá nígbẹ́ kò nígbẹ́. You will see your own. Mi ò wá polówó wọn bí. But láti learn, so many people. Àwa obìnrin tó jẹ́ pé ìgbéraga wà nínú àṣà wa. Ìbàjẹ́ ilé ó wà ní ara wa, ó wà nínú ọkùnrin náà o. Níbi ó yá ilé olówó ló ti jáde, ó wá rúgá torí pé ó ti lówó. Many ọkùnrin wá ń kọnu sí ẹ, ó ń ṣe gìràgìrà, ó ń sọ̀rọ̀ sí wọn. It's not my type, it's not this. Nǹkan tó máa padà gbẹ̀yìn irú yín leléyìí.
nǹkan tó máa ń ṣẹlẹ̀ sírú yín òun lélẹ́yìí. Why so many people doing this? Mo kàn ń rọ gbogbo wa, mò ń bẹ̀ wá. Kì í ṣe pé bóyá ẹ pè mí sí òkè o kí wọ́n bá yín ṣe ẹni dìgbà ẹni dìàwó. No, ẹ rán mi iṣẹ́ ni, but I need to let you know. A lè fẹ́ni tó jura wa lọ. Bẹ́ẹ̀ ni. Something wà tó jẹ́ pé ẹ má torí pé lówó kẹ́ ẹ máa sọ wọ́n di bẹ́ẹ̀. Mi wà against ẹ̀ ara. Mi wà against ẹ̀ ara. Bí ẹ ṣe ń ṣe gbá, obìnrin tó ju ni lọ èèyàn lè fẹ́. Ọkùnrin tó ju ni lọ èèyàn lè fẹ́. But mi against gbogbo nǹkan yìí, but lórí ìmọ̀ràn bí dáadáa ẹ ṣe wà bẹ́ẹ̀ náà ni aburú ẹ ṣe wà. Mo kí bàbá mi ẹ̀rọ̀sà ẹ̀kọ́ ọjọ́ méjì mẹ́ta o. Ǹdẹ̀ kẹ́yìn tẹ́ wà lórí ètò tẹ́ bá mi ṣí ètò mi, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ibi tí orílẹ̀-èdè yìí wá lè dé ó lágbára, torí pé kìí ṣe ọ̀rọ̀ gay, kìí ṣe ọ̀rọ̀ lesbian ni ọ̀rọ̀ eléyìí tá à ń sọ yìí. Àfi ká kọ́ ẹ̀kọ́ nínú ẹ̀. Kọ́lọ́hun ọba Elédùmarè kó ṣàánú fún wa, kó ṣe dáadáa fún wa. Torí àìmọye ìgbà la máa pariwo fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Kí ẹ jẹ́ ká mọ̀ nínú ọ̀rọ̀ yìí, kìí ṣe pé bóyá àbí nǹkan kan. You can do it, but ẹ̀yin ọkùnrin tó jẹ́ pé ẹ fẹ́ lọ bá àti ẹnìyẹn jẹ́ again, Ọlọ́run ọba rí yín. Gbogbo ẹ̀yin ọkùnrin, ẹ̀yin ọ̀dọ́ tẹ́ fẹ́ lọ bá àti woman tó jẹ́ pé ó mọ̀ pé kò sẹ́ni tó fẹ́ wọn àbí kó gbá wọn, tó jẹ́ pé tí wọ́n fẹ́ lọ bá àtẹ̀jẹ́ nígbà tó ti tọ́jú yín, tó ti fún yín lówó tó tówó, ẹ di ọmọ aláìjọbẹ̀ rí. Kò yẹ kẹ́yìn náà break heart wọn. Ẹ sòdodo fún wọn. Ẹ ti níyàwó, ẹ ti ṣe gbá, ẹ sòdodo. Èmi mọ̀ yìí pé tó bá yẹ pé dáadáa ló gbé wá fún yín, òun náà máa rí dáadáa pẹ̀lú ọmọ àtìrandíran. But tó bá yẹ pé ibi ni ó gbé wá fún yín, ọmọ ẹ̀ náà máa jèrè ń bẹ̀. Bẹ́ẹ̀ ni. A nídìí àti be careful. Kíní yóò kọ́ni lẹ́kọ̀ọ́ púpọ̀, ó kọ́ni lẹ́kọ̀ọ́ dẹ̀ fún wa nímọ̀ràn báwo la ṣe fẹ́ lò ká má lọ jì sí kòtò. In case ẹ wá fẹ́ bá mi sọ̀rọ̀ mi ní méjì kan láti pè mí, abẹ́ lọ́rọ̀ tẹ́ fẹ́ sọ sí lórí ètò yìí, ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ lẹ́yìn, abẹ́ ní ìpolówó ọjà tẹ́ fẹ́ ṣe, ẹ pè mí sórí aago mi 082 83 89 25 58. Lẹ́ẹ̀kan sí 082 83 89 25 58. Ẹ jẹ́ tuntun pè fún yín 082 83 89 25 58. So ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, Ọlọ́run bá kó ṣàánú fún wa, Ọlọ́run bàbá láàánú á wà pẹ̀lú wa. Ẹ jẹ́ kí a ṣe dáadáa, ẹ jẹ́ ká dẹ̀ wá rí, torí èní kọ́, torí ọ̀la ni. A nídìí àti be careful. Ẹ jẹ́ ká bá àwa òbí, ẹ jẹ́ ká bá àwọn ọmọ wa tí wọ́n ti dàgbà níwọ̀nba, ẹ jẹ́ ká bá wọn sọ̀rọ̀, ká má lọ tọrùn bọ̀ bí tí ò yẹ kí wọ́n tọrùn bọ̀. Tẹ́ máa gbọ́ nǹkan tó bá ń ṣẹlẹ̀ later. Please, ẹ̀yin màmá mi tẹ́ wà nílé lóko, ẹ fi ọ̀rọ̀ yìí bọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn. So many things wà tí ẹ mọ̀ tó wà níbẹ̀ kí máa lọ rọ́ọ̀lù. Mo rọ̀ wá, mo bẹ̀ wá, mo rọ̀ wá, ẹ̀yin màmí,
ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá ẹ jọ̀ọ́ ẹ wá àtúnṣe sí ọ̀rọ̀ tó wà lẹ̀. mo sọ fún yín ẹ lè ní nǹkan méjì bóyá ẹ fẹ́ ra dátà fún wa ẹ fẹ́ ṣe nǹkan kan fún wa you can call. ẹ lè pè wá ní whatsapp ẹ lè text wá whatsapp gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan. so a máa fi eléyìí ṣe ìlọ ní àárọ̀ yìí. mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ̀yin màámi nílé lóko àdúrà máa gbà pẹ̀lú àṣẹ Ọlọ́run. aburú tó kéré tó tóbi kò ní ṣẹlẹ̀ sí yín ẹ dẹ̀ máa lọ rẹ ẹ máa bọ̀ rẹ ni. ẹni tó bá ń ro aburú ròyìn Ọlọ́run ọba láàánú àfìyà jẹ. ẹni tó bá fẹ́ gba ògo ọmọ yín tó fẹ́ ti ògo ọmọ yín bọmi Ọlọ́run Elédùmarè á jẹ́ kó parun tọmọtọmọ. gbogbo ẹni tó fẹ́ pa ìràwọ̀ ọmọ yín àbógo òdílé yín Ọlọ́run ọba kò ní fún un ṣe. eléyìí tí mo wí àrọ̀rọ̀ mọ́ ọwọ́ yín méjèèjì ní fi gbá àwọn ọmọ yín sin pẹ̀lú àṣẹ Ọlọ́run. bí mo ṣe fẹ́ kó rí fún yín kọ́lọ́run ọba kó bá mi dáàbò bo gbogbo ọmọ tẹ́ bá bí. aburú tó wá kéré tó tóbi torí èyí fún gbogbo ẹ̀yin obìnrin ẹ̀yin ìyá mi ni fún ẹ̀kọ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run. ẹ ní ṣubú dànù gbà kankan ẹ ní fojú sunkún àwọn ọmọ yín. wọn ò ní lo àwọn ọmọ yín o. wọn ò ní gbé àwọn ọmọ yín wá dìgbàdìgbà pé àìsàn burúkú ti wà lára wọn. mo kí Mrs. Afọlákẹ́mi mo kí yín. aburú tó wá kéré tó tóbi nínú ayé tó ń fẹ́ kiri ìjì burúkú kò ní dé bá yín kò ní dé bá àwọn ọmọ yín. gbogbo èso tẹ́ wá ní pátá ẹni àwọn ẹni ẹlẹ́ni ò ní lò ó. wọn ò ní lò wọ́n. àwọn ajínigbé ò ní jí wọn gbé. àwọn arógo ṣáwájú ológo wọn ò ní lo ògo àwọn ọmọ yín. gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó wá ń gbìyànjú láti destroy inú ilé yín tí àwọn ògo wà kí Ọlọ́run bu abá kó bá pa wọ́n rẹ́ tìrantìran. Ọlọ́run ọba mi ọba aláàánú ọba tó ń ṣe dáadáa fẹ́ dá láyé kò máa ní jẹ́ ká ẹ fojú sunkún àwọn ọmọ kò ní jẹ́ ká ẹ fojú sunkún wa. we all know pé this country ló fa ọ̀pọ̀lọpọ̀ ohun tó ṣẹlẹ̀ but ẹ̀yin mothers mi ẹ need to think very well about what is going on outside now. mo á rọ Ọlọ́run mo rọ̀ yín mo rọ Ọlọ́run Elédùmarè kó bá mi ṣàánú fún yín. aburú kankan ò ní ṣẹlẹ̀ sí yín kò ní ṣẹlẹ̀ sọ́mọ yín. bẹ́ẹ̀ ni lílọ bíbọ̀ yín ò ní bọ́ máa ráyé nínú ẹ dẹ̀ máa lọ rẹ̀ ẹ máa bọ̀ rẹ̀ ni. gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá ń wá ṣubú yín ni lẹ́nu iṣẹ́ ni níbi gbogbo ni bẹ́ẹ̀ ni kọ́lọ́run ọba Elédùmarè kó bá mi pa ayé wọn rẹ́. gbogbo ohun tí mo wí lénìí àmì àṣẹ ti Èdùmàrè gbogbo ẹ ti dàṣẹ. Ọlọ́run ọba ò ṣe gbogbo ẹ̀yin ìyá mi mo dúpẹ́ lọ́wọ́ yín. a máa fi èyí ṣe lọ́nà á tún padà wá. bẹ́ẹ̀ ni a tún máa padà wá láìpẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tí ó wà nílẹ̀ tá a fẹ́ sọ. ẹ ṣé gan.